tó a tún ti bá débi pé òṣìṣẹ́ ti wà lóòrùn ẹni máa jẹ́ ti gbé ìbọn jáde báyìí o. Àkọ́kọ́ mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ọ̀dọ̀ òdùbí àti ìdí ara yóò máa jẹ́ fún wa o. Ẹ gbọ́ kókó inú ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó ní nínú kẹsàn mílíọ̀nù 20 million naira fún wa tàbí kẹ́ ẹ gbàgbé èrè oko yín. Ta ló sọ èyí? Àgbésùmọ̀mí ló sọ bẹ́ẹ̀ fún àwọn àgbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Kò fọ́ ni o, Àgbésùmọ̀mí tún dìmáàndì. Ṣé ẹ ti rí ìdí tàbí sọ pé ó dàbí pé Trump gbọ́dọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà yìí? Pálapàla ìlú àpàlà àyè gba tápà ó tún wá ń kọ́lé ìgúnnu. Òun lọ̀rọ̀ àwọn Àgbésùmọ̀mí. Ó ní ẹ san mílíọ̀nù 20 fún wa tàbí kẹ́ ẹ gbàgbé èrè oko yín. Àgbésùmọ̀mí ló sọ bẹ́ẹ̀ fún àwọn àgbẹ̀. Bẹ́ẹ̀ ní agbègbè kan ní Katakarawa community ìyẹn ní Kangara local government area ní ìpínlẹ̀ Katsina ni o. Inú fu àyàfu ni àwọn àgbẹ̀ ibẹ̀ náà ń gbé báyìí àti pé Àgbésùmọ̀mí ti gbin ìbẹ̀rù bojo sí wọn lọ́kàn látàrí wípé wọ́n ti táàsì wọn wípé kí wọ́n san mílíọ̀nù lọ́nà 20 fún wọn ìyẹn fún àwọn àgbẹ̀. Ó ní káwọn àgbẹ̀ san mílíọ̀nù lọ́nà 20 káwọn tó lè gbà kí wọ́n kó èrè oko. Ṣé ẹ wá rí i pé òṣìṣẹ́ ti wà lóòrùn ẹni máa jẹ́ ti gbébọn jáde nítorí wípé àwọn àgbẹ̀ ló ṣe làálàá. Ẹjọ́ kí àgbẹ̀ tó roko kó tó gbebè kí iṣu tó ta Elédùmarè mà ló ní. Àṣé Elédùmarè nìkan kọ́ ló ní báyìí o. Àwọn Àgbésùmọ̀mí náà tún ti sọ pé àwọn làwọn ní èrè oko. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní gbà fún àwọn àgbẹ̀ láti kó èrè oko wọn. Gbogbo ọmọ Nàìjíríà a ò ní ṣiṣẹ́lẹ̀ fún àwọn Àgbésùmọ̀mí o. Àgbésùmọ̀mí ò ní kéré oko wa o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn Àgbésùmọ̀mí tó ń da ìpínlẹ̀ Katsina láàmú ní àìmọye ọdún wọ́n tún ti gbé ọ̀nà àrà yọ o, àbí ọ̀nà àrà ni o, nítorí wípé wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn agbègbè yẹn tó dẹ̀ ń kìlọ̀ fún gbogbo àwọn èèyàn bẹ̀ pé ṣé ẹ fẹ́ tọ́kúlá ni? Tẹ́ ẹ bá fẹ́ tọ́kúlá ẹ̀yin ẹ fojú di wá. Ó ní pàápàá jùlọ ẹ̀yin àgbẹ̀ ní Katakarawa. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ kó èrè oko yín látòrí millet, ẹ̀pà àti àgbàdo. Òun ni àwọn Àgbésùmọ̀mí ní tẹ́ ẹ bá fẹ́ kí pìtìpìtì ayé ó dé bá yín. Ẹ wo ẹ ní láti ṣe kí ni? Ẹ ní láti fún wa ní owó. Ẹ wá rí ìdí tó fi jẹ́ pé sápá ebi ó fi ń gbilẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ o, when they are struggling to recover from previous attack, àìpẹ́ yìí náà ni o ní àwọn àgbẹ̀ sì ń tiraka láti bọ́ nínú oko gbèsè àkọ́kọ́ tí Àgbésùmọ̀mí dá wọn. Now àwọn Àgbésùmọ̀mí tún ti fún wọn ní ànádá oko gbèsè mi o, tó túmọ̀ sí pé wọ́n fẹ́ fi gbèsè báyé àwọn àgbẹ̀ jẹ́ ni o. Àfikọ́ lọ́hún kó àwọn àgbẹ̀ yọ. Wọ́n fẹ́ fi gbèsè wọ́n fẹ́ fi báyé àwọn àgbẹ̀ jẹ́. Gẹ́gẹ́ bí tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ẹ san mílíọ̀nù 20 fún wa. Told us that if you want to farm this season, every farmer must contribute to raise 20 million naira for them. They said that the only way we can be allowed to go back to our farm. Many of us don't even have money to eat. Talk more of paying Àgbésùmọ̀mí. Àwọn àgbẹ̀ ṣe kí ni? Wọ́n pariwo síta. Ìjọba orílẹ̀-èdè USA ẹ ní láti gbọ́ èyí o. Ẹ dákun ẹ bá wa bó oko lọ fáfà. Ẹ bó síasíá. Ẹ pín káàkiri. Ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn ìjọba orílẹ̀-èdè USA. Kó dọ́dọ̀ Trump gan pàápàá wípé wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Wọ́n tún ti bẹ̀rẹ̀. Àwọn tí ẹ sọ pé ẹ ń bọ̀ wá kógun jà ẹ tètè máa bọ̀ nítorí wọ́n ti fẹ́ pa wá tán. Ẹ̀yin náà tún gbọ́n tí wọ́n tún ṣe yìí. Wọ́n tún demand owó lọ́wọ́ àwọn àgbẹ̀.
èló gan làgbẹ̀ gan rí lórí èrè oko tó fi wá sọ pé kó lọ mú mílíọ̀nù 20 wá, àbí tó fi wá ní kó lọ mú mílíọ̀nù 20 wá. Ẹjá ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jọ, ẹjá gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ lélẹ̀ ní iṣẹ́ wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ààrẹ tó sọ pé kí ààrẹ orílẹ̀-èdè US kó má rán àwọn ọmọ ogun Nàìjíríà wá. Àwọn ò ní rélẹ̀ sọ o, nítorí ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ohun tó bá ti dé bójú ó ti dé bá imú ni. Ṣe rí ní táwọn àgbẹ̀ yìí ṣe yìí, àwọn agbésùnmọ̀mí yìí ṣe sí àwọn àgbẹ̀, ó ní ṣé ẹ mọ̀ pé ó fi àfẹ́ẹ̀tì gbogbo wa ni. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ní tó bá fi lè mú kágbẹ̀ má gbé oúnjẹ wọ̀lú, ebi ti pa ìlú nìyẹn. Pàápàá jùlọ àsìkò ti tó láti tẹ orí àwọn agbésùnmọ̀mí ìbá, nítorí wípé wọ́n ti ń dìde láti gba èrè oko wa. Bẹ́ẹ̀ ni àsìkò dẹ̀ ti tó tá a máa lé wọn lọ, tá a máa wáìpù gbogbo àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n àwọn ìjọba ò fẹ́ kí agbésùnmọ̀mí dáwọ́ dúró. Wọ́n máa gbẹ́nu rọ̀ ní o, wọn ò ní sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí Trump gàgà sọ̀rọ̀ síta pé àwọn ọmọ ogun òun ń bọ̀ lọ́jọ́ báyìí o. Ẹ máa rí tí ohun asáré máa gbára wọn, ohun asáré máa deny, wọn á ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ṣẹ̀wárí pé òpùrọ́ ni àwọn tá a pè dé olórí wa. Ẹjá tún gbọ́n tí eléyìí sọ. Eléyìí ní nílùú tó lọ́ba tó níjòyè, kí agbésùnmọ̀mí ó tún máa pàṣẹ fún àwọn citizen and ìjọba ò dẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe sí. Ẹjẹ́ ń bèrè, kí ni ìdí tí Tinubu fi pera ẹ̀ wá sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Ṣá fẹ́ sọ pé kò gbọ́ gbogbo bó ṣe ń lọ ní orílẹ̀-èdè ni? Yet ó ní àfikẹ́ máa ṣe màdàrú nǹkan lẹ́mọ̀. Now àti wá worst ju bá ṣe wà lọ ní 2015 ó pọ̀. Ẹjá tún gbọ́ àtẹ̀jíṣẹ́ àwọn eléyìí o. Eléyìí tiẹ̀ ní owó yẹn kéré 20 million naira. Ó jẹ́ kí ìjọba ìpínlẹ̀ wọn àbí state government or federal government, ó jẹ́ kó jẹ́ àwọn ló máa sanwó agbésùnmọ̀mí. Nítorí mo lẹ ti expect kí àwọn àgbẹ̀ tó kùṣẹ́, mo lẹ ti expect kan ti rí àdúrú owó yẹn. Bẹ́ẹ̀ nìkan ni ẹ jẹ́jẹ́ kó san since tó ti jẹ́ pé àwọn àfáà kò rí nǹkan ṣe sí. Agbésùnmọ̀mí àdé brother, wọ́n fẹ́ ṣe kí ni? Wọ́n fẹ́ bà tí wọ́n jẹ́ pátápátá ni o. Ẹjá ka àtẹ̀jíṣẹ́ eléyìí ká tó máa lọ. Eléyìí ní kò yàtọ̀ sí kí àwọn agbèrò máa lọ́ni lọ́wọ́ gbà o, kó máa gbowó oríta. Síbẹ̀ ìjọba ò rí nǹkan ṣe sí. Ẹ má ṣe mistake, àwọn agbèrò sì ń gbowó oríta, ó ṣe kò ṣe wọ́n máa rẹ́mìtì díẹ̀, ṣùgbọ́n àwọn agbésùnmọ̀mí wọn ò rẹ́mìtì kankan. Tó a ò ní rí jù báyìí lọ, nítorí a máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ṣu ni. Atẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà o, gbogbo ẹni tó wá láwọn ní dé, òun láwọn ní dé bá o, la fi sọ pé ó dàbọ̀.